Ẹ̀yin èèyàn lé birthday celebration. Ẹ̀yin náà mọ̀ pé birthday Queen Naomi ó ti ń kanlẹ̀kùn wọlé báyìí. I think it's 16th of April ọ̀la birthday beautiful queen wa Queen Naomi Ṣílẹ̀kùnọlá Ògúnwùsì. Gbogbo wa ti ń gbáradì báyìí o. Ẹ̀yin èèyàn lé ẹ bá mi wish Queen Naomi happy birthday o. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tẹ̀lé Kábíyèsí béèrè lọ́wọ́ ọkọ ìdáwó béèrè pé kíbo ni wọ́n ti fẹ́ ṣe birthday wọn, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe. Ẹ mọ̀ pé lọ́dọọdún ni wọ́n máa ń try láti celebrate something fún wọn. Àwọn ò like ariwo. She is a very quiet person. Ṣùgbọ́n wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé báwo ni wọ́n ṣe fẹ́ ṣe birthday ọdún yìí. Wọ́n ní bí Ọlọ́run bá ṣe fẹ́ káwọn ṣe náà ni. Wọ́n ní Kábíyèsí bẹ̀rẹ̀ sí gbàdúrà fún wọn pé wọn á pẹ́ láyé, wọn á dẹ̀ ní ńlá ju bó ṣe wà yìí lọ. Pé Ọlọ́run á gbọ́wọ́ wọn sókè. Pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ ló máa jẹ́ ìtẹ́wọ́gbà fún wọn lọ́dọ̀ Ọlọ́run ọba. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé aya gidi ni wọ́n. Wọ́n ní àwọn dúpẹ́ nítorí pé aya tó ń gbọ́ràn sí ọkọ lẹ́nu, tó fẹ́ ìlọsíwájú ọkọ. Kábíyèsí tẹ̀síwájú wípé láti ìgbà táwọn ti fẹ́ Queen Naomi, àwọn ò rí wàhálà, àwọn ò rí ìdààmú látọ̀dọ̀ wọn o. Pé wọ́n ń ṣe dáadáa sí àwọn. Pé Ọlọ́run Elédùmarè á bá wọn gbọ́ àdúrà wọn. Ẹ̀yin èèyàn lé, nǹkan tó dáa ni kí èèyàn ṣe dáadáa sí ọkọ ẹ̀, sí àwọn ẹbí ọkọ. Gbogbo àwọn ẹbí ọkọ, gbogbo wọn náà sáré tí wọ́n dìmọ̀ Queen Naomi, tí wọ́n súnmọ́ wọn nítorí pé àwọn gan wọ́n nawọ́ ọwọ́ tó da ọwọ́. Ẹ wo bí Queen Naomi ṣe ń ṣe sí gbogbo àwọn family Kábíyèsí, bàbá Kábíyèsí, gbogbo àwọn sister wọn, àwọn brother wọn, gbogbo wọn náà ṣe dáadáa sí. In fact gan wọ́n ní bàbá Kábíyèsí mú wọn gẹ́gẹ́ bí ọmọ ni. Ẹ̀yin èèyàn lé. So nítorí ẹ̀ ni Kábíyèsí fi ń dúpẹ́. Wọ́n ń dúpẹ́ lọ́wọ́ wọn pé ọjọ́ ìbí wọn yìí bó ṣe ń wọlé bọ̀ yìí, ayọ̀, ìdùnnú, àlàáfíà ló máa mú tọ̀ wá wá o. Pé àti ìgbà táwọn ti mọ màmá Tádé ní ká wò, wọ́n ní ayọ̀ ló wọlé tọ àwọn wá. Ẹ̀yin náà dẹ̀ rí pé gbogbo prophecy èyí tí wọ́n fún Kábíyèsí lórí Queen Naomi, ó jẹ́ prophecy tó jẹ́ pé ó ya Kábíyèsí lẹ́nu gan ni. Nítorí pé àwọn gan mọ̀, àwọn gan ti gbọ́ rí, àwọn náà dẹ̀ mọ̀ pé òótọ́ ni gbogbo àwọn prophecy yìí. Ẹ̀yin èèyàn lé. So mo dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí, mo dẹ̀ wish Queen Naomi ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n máa ṣe láyé. Wọ́n máa ṣe ní inú ayọ̀ àti àlàáfíà. Bí birthday wọn ṣe ń wọlé bọ̀ yìí tó ń kanlẹ̀kùn ìgbò yìí, ayọ̀ ló máa kanlẹ̀kùn sí wọn o. Ìdùnnú ló máa kanlẹ̀kùn sí wọn, àánú ló máa tọ̀ wọ́n wá o.
gbogbo àdúrà Queen Naomi tó ti gbà lórí Kabiyesi àti Tadenikawo á wá sí ìmúṣẹ ní agbára Ọlọ́run. I love her so much. I did not. Mi mọ̀ why o, mo kàn nífẹ̀ẹ́ wọn ni. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo wa. Ẹ̀yin èèyàn lé bá ti di ọ̀la tí bá ti ń sọ báyìí, ẹ máa bá mi celebrate wọn. She deserves so much. Wọ́n ti go through a lot, so now she deserves happiness, joy. Nǹkan tá a lè ṣe nìyẹn. Ẹ̀yin èèyàn lé, à ń advertise fún àwọn collection center store. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn ra bàtà. Bàtà ọkùnrin láti size 8 to 40 ni wọ́n ń tà. Àwọn Italian shoe. Èyí tó jẹ́ pé tẹ bá wọ̀, kò ń já o. Ẹ máa lò, ẹ máa gbé sílẹ̀ ni. Tẹ tún máa fún yàn gan. Tó bá jẹ́ bí ọmọ yín lẹ fẹ́ fún, ẹ máa fún wọn. Àwọn bàtà wọn máa ń last gan. Láti size 8 títí dé 14. Ẹ̀yin tẹ lẹ́sẹ̀ ńlá, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ẹ̀yin èèyàn lé, wọ́n ń ta gold o, 14 karat gold, 18 karat gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers tẹ lè wọ̀ sí native, ẹ lè wọ̀ lọ church, gbogbo ẹ̀ ni wọ́n ń tà. Ẹ bá wọn rajà, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Lẹ́ẹ̀kan sí collectioncenterstore@gmail.com. Ẹ̀yin èèyàn lé, à ń polówó fún Royal Store. Wọ́n ń ta fìlà obìnrin. Èyí tẹ lè dé sí native wear tẹ bá fẹ́ wé gèlè. Àwọn ìmí gan wọ́n ti ṣe bí gèlè, ẹ kàn máa gbé sórí ni. Ó wà easy, ó wà comfortable fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kàn sí wọn ní Royal Store. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel yìí, fún ìfẹ́ tí ẹ ní sí mi. Ní agbára Ọlọ́run, ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.